A dúpẹ́ o ọmọ Yorùbá, ọjọ́ tá ń retí ti dé. Ẹ gbọ́, ọjọ́ tá ń retí ó ti dé. Kó tó di pé màá wọnú agbami ètò. Ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, nǹkan kan ṣẹlẹ̀ tó ba gbogbo ayé lẹ́rù. Ẹ ní kí ló ṣẹlẹ̀? Kábíyèsí Elédùmarè, àìrìnjìnà ló jẹ́ kó sí abuké ọ̀kẹ́rẹ́. Téèyàn bá rìn jìnà dáadáa, á rí abuké ọ̀kẹ́rẹ́, á rí ọ̀kẹ́rẹ́ tó fọ́ lójú, á rí tó rọ lápá, á rí tó rọ lẹ́sẹ̀, á rí tí ò gbọ́ kankan, á rí tí ò lè sọ, there a lot of things. Ọlọ́run tóbi, ó kọjá àfẹnujúwe. Ọmọ Yorùbá, nǹkan kan ṣẹlẹ̀. Kábíyèsí Elédùmarè, eléyìí kọjá àfẹnusọ. Ẹ̀yin ènìyàn wa, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, bó jẹ́ popcorn lẹ máa rà, torí pé eléyìí ọ̀rọ̀ tó kan gbogbo ayé ni, pàápàá jùlọ àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ọ̀rọ̀ yìí kàn wá, Ọlọ́run ti gbọ́ àdúrà wa, Ọlọ́run ti nu omijé wa nù. Tí bá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹ ní lọ kẹ́rìí ẹ̀ wá. Ẹ má jiyàn, ẹ má rí léyìí pé ń kojú ti gbé rọ́dé rárá, kọ̀nfàmù ni. Now, gbogbo wa la mọ ìpínlẹ̀ North, ìyẹn ilẹ̀ Haúsá, a mọ itú táwọn Fúlàní ń pa ń bẹ̀ yẹn, a dẹ̀ mọ ọwọ́ tó fi operate bí n pé àwọn lọ́lọ́run ilẹ̀ Haúsá. Nǹkan kan wá ṣẹlẹ̀ tó ṣọ́ọ̀kì gbogbo ayé, òun fẹ́ sọ yìí. Kó tó di pé màá sọ, mo fọlọ́run bẹ gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ jẹ́ ká share fídíò yìí. Kò ṣe share nìkan o, ẹ jẹ́ ká comment, ẹ jẹ́ ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé ohun tí àwa tí a rí sí leléyìí, ẹ̀hà ká kọ́ sí rèé. Kí lẹ́hà? Nǹkan tá a ṣe, ẹ mọ̀, Yorùbá yẹn ti máa yẹ yìí, ìyá àti bàbá wa. Lálákọ̀ọ́kọ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bíbà yìí. Àwọn ọ̀rẹ́ kan wà, they are 20, I think it's 27 or 28 in number. Wọ́n jọ ṣe kékeré, ọmọ agbègbè kan náà kọ́ ni wọ́n, ṣùgbọ́n wọ́n máa ń lọlé ara wọn, wọ́n jọ máa ń bọ̀, wọ́n jọ máa ń lọ. Ọmọ Yorùbá, Kábíyèsí Elédùmarè, nígbà tó yá ètò máa kúkú nínú wọn, nígbà tó yá ètò tí wọ́n ṣáà lè rí mọ́, at the end of the day wọ́n wá kún 20. Ọmọ Yorùbá, gbogbo ohunkóhun tó bá hùn pé a fẹ́ láyé, Ọlọ́run á ṣe fún wa. Ọlọ́run ò ní jẹ́ ká di ẹrú ká tó mọ̀ pé ẹrú la rù. Ọmọ Yorùbá, mo ní èyí tó máa kúkú nínú wọn, tí wọ́n ní ra mọ́, ó wà nínú wọn, ó wá kù àwọn 20. Àwọn 20 tó wá kù yìí, wọ́n wá jọ sowọ́pọ̀, wọ́n wá dá ọgbọ́n kan. Ìjẹun gbọ́ tí wọ́n dá, wọ́n ní láti wákàtí yìí lọ, àwọn ò ní sọ pé Haúsá làwọn mọ́, àwọn á máa sọ pé Fúlàní làwọn. Ó yà yín lẹ́nu, bó ṣe yà èmi náà lẹ́nu nìyẹn. Wọ́n ní identity Fúlàní làwọn máa bẹ̀rẹ̀ sí ní lò, tó túmọ̀ sí wípé àwọn ní láti travel lọ sí North Africa. Àwọn láti máa travel káàkiri gbogbo ibi tó bá ti ń sọ èdè Fúlàní, Sudan ni o, Senegal ni o, Burkina Faso ni o, Niger Republic ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Libya ni o, everywhere tó jẹ́ ibi tí wọ́n tí àwọn Fúlàní pọ̀ sí dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri, wọ́n ń kẹ́kọ̀ọ́, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n wá join ní fraternity kan, ṣùgbọ́n tá a máa ń rò pé bóyá ẹgbẹ́ ni wọ́n, tá ò mọ̀ pé jàǹdùkú òun ni wọ́n. Wọ́n pe ẹgbẹ́ yẹn ní Miyetti Allah.
ṣé ń gbádùn mi ṣá? Àwọn 20 wọ́n join, wọ́n darapọ̀ mọ́ Miyetti Allah, wọ́n jẹ́ káwọn Fúlàní yẹn understand pé Fúlàní làwọn, àwọn ń ṣe Yorùbá, kíní kan kí páwọn ń ṣe Haúsá jàre. Lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe bẹ̀rẹ̀ sí ní dàbí ọgbọ́n nìyẹn o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní du ipò òṣèlú. Ẹ máa gbọ́, ó níbi tọ́rọ̀ yìí lọ o. Ọmọ Yorùbá, bọ̀ tẹ́ bá gbọ́ láti ìbẹ̀rẹ̀, ó ṣeé ṣe kó má yé yín. Now, wọ́n bẹ̀rẹ̀ sí ní lo identity Fúlàní, àwọn ló ta Haúsá mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wọ́n ṣe councillor, local government chairman, House of Assembly, igbá pa àwàwo nǹkan kan. Gbogbo wọn ní o, and they are all lucky. 90 of them became a governor at the same time. Lásìkò tó yẹ, àyàfẹ́ ọ̀kan ṣoṣo tí wọ́n padà dúró dè tóun bá wọn, you know. Now, nígbà tó ti wá pé 19, tó jẹ́ pé association wọn, àwọn ní gbogbo gọ́fúnà gbogbo ilẹ̀ Haúsá pátápátá lásìkò tá a wà yìí. From A to Z lọ́wọ́lọ́wọ́ báyìí, Hausa has 19 governors in the northern part of Nigeria. Now, Owa came up with one idea tó jẹ́ pé òun ni wọ́n ti torí ẹ̀ máa build career àwọn lọ́nà tó lò yẹn. Tẹ́ bá wò dáadáa, ẹ rí i pé kò possible fún ọmọ Haúsá láti di gómìnà, kò possible fún ọmọ Haúsá láti di senator, kò possible fún ọmọ Haúsá láti di House of Assembly. Ordinary local government chairman gan wọn kì í fi wọ́n ṣe. Wọn ò jẹ́ kó gbóhùn any political appointment tàbí political space. Wọn ò jẹ́ kó gbóhùn ẹ̀. Àwọn ọmọ wọn tó jẹ́ Fúlàní ló wá kó síbẹ̀. Ṣé wá mọ ohun tí ó wá yà mí lẹ́nu jù? Àṣé àwọn pípù yìí, àjọmọ gbogbo wọn ni plan work ni wípé gbogbo wa á láti di ipò òṣèlú tó lágbára mú. 19 governors, 1 senator. Mi ní dárúkọ wọn fún yín, ṣùgbọ́n along the line màá sọ. Now, wọ́n ti capture Igbo North with governorship position. Wọ́n wá sọ láàrin ara wọn, wọ́n ní ohun tí kò ṣeé ṣe fún àwọn baba ńlá baba àwọn, orí àwọn làwọn ti máa bẹ̀rẹ̀ ẹ̀. Lálákọ̀ọ́kọ́, wọ́n lọ sí Egypt, wọ́n lọ ṣe ìpàdé closed door meeting, ìpàdé ìdákẹ́rọ́rọ́, ìpàdé àṣírí. Ìpàdé tó lágbára tí ò gbọdọ̀ lu síta. Wọ́n ní okay, now ń táwọn àwọn fẹ́ jẹ́ kí gbogbo wọn kọjọ máa fẹnu kò, in the sense that tí ẹnìkan nu wọ́n bá sọ fún tó bá jáde síta tó bá ní kó yẹ kí nǹkan báyìí tiẹ̀ máa ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ federal government, bí gbogbo wọn ṣe máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa sọ nìyẹn, tó wá jẹ́ wípé federal government máa wà force láti ṣe because of the population. Now, gbogbo wọn wá sowọ́ papọ̀. Kábíyèsí Elédùmarè, ẹni tó bá ní àwọn ọmọ Yorùbá á gbọ́n pérépéré, á gbọ́n pérépéré. Now, àwọn gómìnà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ láàrin ara wọn, gbogbo àwọn àjẹ́ndà tó bá nílẹ̀ wọ́n kó gbogbo ẹ̀, wọ́n dà sí gọ́tà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, wọ́n ń ṣiṣẹ́ lórí bí ṣẹ̀ríà ṣe máa di èèwọ̀ nílẹ̀ Haúsá. Kò ń ṣe pé ní tẹ́nà tiwọn yìí wọ́n ń sọ̀rọ̀ títí láéláé bí
ṣẹ̀ríà ò ṣe ní ṣẹlẹ̀ mọ́lẹ̀ Haúsá torí ṣẹ̀ríà yìí òun ló fi ń capture àwọn Haúsá yìí, òun ló fi ń ba ayé wọn jẹ́, òun ló fi ń sọ wọ́n di ẹni tí ò jẹ́ nǹkan kan mọ́. Òun ló fi ń gba táyé lọ́wọ́ wọn tó ń gbé kẹ́hìndé fún wọn, òun ló fi ń fi ọwọ́ ọ̀tún fún wọn lómìnira tó ń fọwọ́ òsì gbà padà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́ ẹni tó fún. Gbogbo ayé lórí but kò ń ṣe gbogbo ayé ló máa lè ṣe tèmi ń ṣe yìí tí mò ń pè ṣàkíyèsí tí mo jẹ́ kẹ́ mọ̀ tó ń lọ yìí. Wọ́n ní from A to Z gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú Fúlàní tí wọ́n ti fi agídí fi ìwọ́lu constitution northern part of Nigeria, àwọn gbọ́dọ̀ tú gbogbo ẹ̀ síta at the same time. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Niger State ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Niger but ẹ ò gbọ́ kúlẹ̀kúlẹ̀, àhesọ ọ̀rọ̀ lásán ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan tẹ̀ ń gbọ́ yẹn. Eléyìí tí mò ń sọ fún yín òun ni reality. Kọ́lọ́ máa mú wa níbi tá a bá délé ní ṣàtúwá máa parọ́ ni for what? For what? It's not making sense. Níbi tá a bá délé ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ká wá jáde ká máa parọ́. Kí ló máa jèrè wa? Ṣé wọ́n sanwó fún mi ni? Wọn ò sanwó fún mi náà. Now wọ́n kọ́kọ́ ṣe operation no Almajiri pé láti wákàtí yìí lọ gbogbo ohun tó ń jẹ́ Almajiri àwọn dá dúró kó lọ sódò lọ mu mi, kó lọ fọwọ́ rọgí ìgbàgbé títí ayérayé. That all northern children have the right to be educated. They have the right to be sponsored to school free of charge. Àwọn gómìnà 19 gómìnà yẹn 19 tí màá ṣe mistake, wọ́n make sure wípé tipátipá tìkúùkù wọ́n lọ da ọgbà ọmọ yẹn síléèwé kó lè wúlò fún ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n rán wọn síléèwé, ìtí ó lè kàwé wọ́n fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ tó bá wùn, iṣẹ́ tó bá wùn tó fẹ́ kọ́ wọn mú lọ́bẹ̀. Ọ̀rọ̀ ń pé Boko Haram Western education is a crime. It become a very strong criminal act nílẹ̀ Haúsá báyìí. Ìwọ tó bá ilé sọ irú ẹ̀ tó bá mú ẹ ẹ̀wọ̀n gbére ni. Pé o lọ ń wàásù pé káwọn ọmọ máa lọ sí school pé kí wọ́n ní kọ́ lọ máa kọ́. Kódà gọ́vnà yẹn sọ, gọ́vnà Bako ló kọ́kọ́ bẹ̀rẹ̀ operation, òun nìkan kọ́ dẹ̀ ló ti ṣèkọ́ báyìí. Gbogbo ẹ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Gọ́vnà Bako ní báwo la ṣe máa fi ń jẹ àwòdì tẹ́ẹ̀nì lè gbẹ́dìyẹ. Fúndì èyí mo rọ gbogbo yín lóyè from A to Z, zero Fulani in Niger State government regime lọ́wọ́lọ́wọ́ báyìí 0% kò sí Fulani kankan mọ́. Gbogbo position tó fún Fulani gbogbo Niger State wọ́n withdraw everything. Kò ju 5 minutes lọ là ń gbọ́ pé ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri. Gbogbo àwọn 19 gómìnà yẹn wọn wá jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ lọ ṣe bí kí wọ́n tákù ṣẹ̀ríà, kí wọ́n tákù Almajiri. Ẹ mọ̀ bọ́ ṣe pin mọ́ra wọn lọ́wọ́ nìyẹn. Wọ́n dẹ̀ ṣe successfully. Kí ni ìdí tí wọ́n ṣe ṣe nǹkan tí wọ́n ṣe yìí? Ìdí ni pé ó ń déwájú, ó ń dẹjọ́, ó ń dẹ̀yìn, ó ń daṣọ. Àwọn ọmọ bàbá Awólọ́wọ̀ sọ nǹkan tí bàbá Awólọ́wọ̀ sọ pọ̀ bọ̀ tí bá lè rántí màá yọ méjì fún yín. Wọ́n ní tó bá yá àwọn ọmọ tí a ò kọ́ ló máa gbé ilé ta kọ́tà. Wọ́n tún ní tó bá yá àwa la máa jà fúnra wa. Kò sẹ́nì kankan tó máa wá láti ibì kankan tó máa náà fẹ́ wá ṣe miracle àbí nǹkan kan. Àwa la máa dìde, a máa kọ́kọ́ ṣípá káwọn aláàánú tọ́lọ́run rán sí wa kó lè identify wa.
Yeah, that's it. Àwọn aláàánú kan wà tó jẹ́ pé destiny helper ni wọ́n. Mo bẹ Ọlọ́run Olódùmarè, destiny helper mi gbé pàdé mi láìpẹ́ yìí ní kíákíá. Ọlọ́run destiny helper wa k'Ọlọ́run gbé pàdé wa lágbára Ọlọ́run. Gbogbo ẹni tí a máa pàdé tí ayé wa fi nítumọ̀ títí ayérayé k'Ọlọ́run gbé wa pàdé ẹ̀. Now Governor Bako wọ́n ti ban ǹtẹ́ máa kírun, ǹtẹ́ máa dúró sí gbogbo títì, ǹtẹ́ pé támbúláàsì bá ń bọ̀ kò ní choice ju pé kó paná síbẹ̀ lọ. Ẹ mọyì àwọn ẹ̀mí tó ti fi ṣòfò látara pé ẹ̀ ń kírun lórí títì. Wọ́n gbé òfin le, ìwọ tó bá dánwò wò sí ẹ̀wọ̀n ọdún 5 ni tàbí kó lọ san 5 million tó bá ti pín in bẹ́ẹ̀. Wọ́n ní nǹkan yẹn kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń wàásù tó ń píìṣì terrorism, tó ń píìṣì jihad, tó ń píìṣì ìdàlúrú tó lè dàlúrú, wọ́n ní kélé òfin á bẹ̀rẹ̀ sí ní gbé wọn. Èmi nífẹ̀ẹ́, I love it like that. Ẹni Fúlàní tó bá ti fi ẹran jẹ oko, ẹ mú màálù yẹn, ẹ mú balẹ̀, ẹ pa, ẹ ṣá wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ tà síta kẹ́ fi ṣe owó oko yín tí wọ́n bàjẹ́. Fúlàní tó fẹ́ wá ṣe bẹ́ẹ̀ ní pé orí òun burú, ẹnà tiẹ̀ ta ànàjá sí kọ́tà, kẹ́ wá gbẹ́jọ́ ẹ̀ wá síwájú àwọn. Lẹ́yìn tẹ́ bá ti tẹ́ra yín lọ́rùn, yes, that is not jungle justice, that is discipline, that is reality. Tí a ò bá gbégbà tí fọmọ ìyá eré ń gbà míì, aráàta ò ní rí ni kó sá. Confirm ni mo sọ fún yín. Now lára àwọn gọ́vnà yẹn ó tún ti ṣe kankan. Gbogbo àwọn schools tó wà ní gbogbo ìgbèríko, gbogbo àwọn state tí wọ́n ti sowọ́ papọ̀, wọ́n ti renovate gbogbo ẹ̀. Wọ́n ní it is now a must. Gbogbo ọmọ tó bá wá láti northern part of Nigeria, they must be educated. Wọ́n gbọ́dọ̀ kàwé, wọ́n gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́, wọ́n gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́. Yes. How does it sound? Ẹ ń bá táwọn èèyàn jẹ́, ẹ fi ń tú tira yín àtàwọn ọmọ yín ṣe, ẹ dẹ̀ fẹ́ jèrè àwọn ọmọ yẹn. Mo doubt ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà 19 gọ́vnà yẹn. Wọ́n plan kìíní yẹn dáadáa. Ọmọ pé táwọn bá lo Fúlàní identity, àwọn ò lè gbóhùn any political space. Ọlọ́run dẹ̀ bá wa ṣe. Ìdí tí mi ṣe ní dárúkọ ẹni yẹn, because tí bá dárúkọ ẹ̀, tó bá tó àsìkò tó fẹ́ lọ fún president tábà tí gba òmìnira, ó ṣe ká má tẹ̀lé. So now, ọmọ Yorùbá, kẹ́ bá dúpẹ́ lọ́wọ́ àwọn tí mò ń sọ̀rọ̀ wọn yìí. Wọ́n gbìyànjú. Ẹni tó bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ nìkan ló máa ń ṣe irú nǹkan tí wọ́n ṣe yìí. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ ìlú wọn ò lè ever ṣe nǹkan tí wọ́n ṣe yìí. Yes. Ọmọ Yorùbá, ẹ ká jára wá níbi tá a bá dé yìí. Ká sì kọ́kọ́ tiẹ̀ fìyẹn sẹ́gbẹ́ kan náà, ká bọ́ sí ìpele kejì, ká tó wá bọ́ sí ẹ̀yìn eégún láti ń kẹ́yìn ìgbàlẹ̀. So now ọmọ Yorùbá, ẹ ká tù wò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n ti declare open support fún olóyè Sunday Igboho pé fún eléyìí fún nǹkan tó lè Sunday Igboho ṣe ní Kwara yìí o, láti wákàtí yìí lọ, àwọn ti declare support àwọn gẹ́gẹ́ bí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ bí wọ́n ṣe ṣe. Àwọn arábí náà ti ṣe bẹ́ẹ̀ o. Northern governor 19 wọ́n declare support fún olóyè Sunday Igboho. Ṣe pé oríire ńlá ni. Òun ló fà á tẹ́ fi rí àṣẹ tí Báàgù àtàwọn yòókù tó ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti ní wọ́n fẹ́ da wọn mọ́, tí wọ́n máa da wọn káàkiri, wọn fẹ́ mọ́ ní gbogbo ilẹ̀ Haúsá. Ìwọ tó bá jẹ́ Fúlàní tó bá ń da ẹran, o máa ní láti kó ẹran lọ sí ìlú ẹ̀ tó ti ń bọ̀.
o ò lè sọ pé nítorí pé a gbà ẹ́ láyè gẹ́gẹ́ bí àlejò wa ń bì báyìí bísínẹ́sì tiẹ̀ kí wọ́n máa dí bísínẹ́sì àwọn bàbá tiwa lọ́wọ́ kò ní lè wọ̀ áìdá kó ru màálù ẹ sórí kó gbé lọ lu yín tàbí kó lọ wá ibi tí wàá ti máa sìn lójú kan àìjẹ́ bẹ́ẹ̀ wàá fàtẹ́tẹ́ẹ̀dì ìdí agbóná nígbà táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó bá bẹ̀rẹ̀ sí ní rán jàǹbá sí ẹ yes àwọn bàbá tiwa torí pé wọ́n jẹ́ àgbẹ̀ ẹ̀ ń ṣẹ̀mí wọn lófò ẹ̀ ń rẹ́ wọn jẹ ẹ̀ ń ṣe wọ́n bó ṣe wù yín ẹ ti gbàgbé pé wọ́n làwa ọmọ wọ́n ní àwa tajọ́ ọmọ ẹ dẹ̀ rò pé àwọn máa ká ọwọ́ agbéra a máa wò yín kò possible now a máa fight back a máa defend ra wa ẹ̀ ní ṣoríire gbogbo ayé ló mọ̀ pé ẹranko làwọn ará bíi pé púpọ̀ wọn yẹlẹ́ tó ń gbé láàrin èèyàn torí ìrònú wọn bí ẹranko náà ni wọn kì í ronú bí ẹni tí ó ní làákàyè bẹ́ẹ̀ torí ẹ̀ pé can you imagine àwọn tẹnikẹ́ máa bá fi tipátipá ṣe lélẹ́yìí who does that níbi tó ti ṣe irú ẹ̀ kí wọ́n máa bá àwọn eléyìí gbé láì ṣèdí àbẹ́fù láì ṣe ẹranko bíi tiẹ̀ kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá a kú oríire gọ́vnà Bako wọ́n nínú àwọn máa dùn táwọn bá lè rí èèyàn bíi olóyè Sunday Igboho inú àwọn á dùn táwọn bá lè rí security group bí ìwé ẹkùn tó confam tí wọ́n ṣe fi ìbọn lé wọ́n ṣe fi àdó olóró lé wọ́n ṣe fi àdá lé wọ́n ṣe fi ọfà lé wọ́n ṣe fi nǹkan kan lé àfẹnibá fẹ́ ṣẹ̀mí èrò fún ló máa ń fẹ́ lọ gbébọn kó dojúkọ wọn ọkọ̀ para ẹ̀ dànù torí wọ́n ní fọwọ́kàn ẹ̀ ìwọ tó yìí náà ni wàá kù látìgbà tí olúwa mi olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho ṣá látìgbà tí bàbá wa ti bẹ̀rẹ̀ tí ìwé ẹkùn ti bẹ̀rẹ̀ sí ọ̀fíṣíálì ẹ sọ fún mi níbo lẹ tún ti gbọ́ pọ́n jí mi ìsọ́pọ̀ títán pátápátá o torí kò ń tán lára ọmọọba kó má kù Dànsákì mo lè aṣọ yín pé ó ti já sí bíi 1% pátápátá ó fẹ́ lè má ṣẹlẹ̀ mọ́ torí ọmọ pé ìwé ẹkùn wà everywhere ọmọ pé ìwé ẹkùn rẹ̀ nígbàbọ̀dé ìwé ẹkùn á mú ẹ pẹ̀lú ìbọn as a terrorist wàá lọ fẹ́ fún lówó nígbà tó jẹ́ pé àwọn bàbá wọn kò gbowó sáwọn lọ fẹ́ gbowó dey play ìjọ tọmọdé bá búra tàbí tó bá múlẹ̀ ló máa mọ̀ ọmọjọ tó máa dalẹ̀ bíi tó ọmọ Yorùbá kọ́ o bíi tiwa kọ́ ọmọọba ni wá ọmọ jagunjagun sì ni wá pẹ̀lú ogun lòwò táwọn bàbá wa ń ṣe ajagun tà ẹ gbọ́ ni ládé Aláàfin ò ládé adé bàbá àwọn ọmọ Aládìkún ni wọ́n gbà f'Aláàfin wọ́n tún máa kí Aláàfin wọ́n tún máa sọ wípé ẹ má jẹ́ lọ bẹ̀rẹ̀ lè ní ọmọ Yorùbá ẹ má bá wa ṣàdúrà fún bàbá wa olóyè Sunday Igboho olúwa mi ń ṣe gudugudu méje yàyà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ó jẹ́ kẹ́ mọ̀ pé kí gbogbo ayé tó lè máa pariwo èèyàn ẹ̀yin ẹ wo àṣeyọrí tó ṣe ní Kwara gbogbo operation yóò tó 5 hours everything went down well wọ́n tún sọ pé ibi la máa sùn mọ́ Kwara State yìí la máa sùn mọ́jú ọ̀nà máa ń jí àwọn èèyàn gbé àbí a ti wà níbi oríire níbi tẹ́ máa ń dúró sí àti rọ yín kúrò ńbẹ̀ àwòkà wa ti wà ńbẹ̀ ẹ wá àtàkì wa ẹ wá ká wa mọ́ àánú àwọn ìyá yín ló kàn ń ṣe mí anyway tọ́ba tiẹ̀ lè bí mi kọ́ máa lọ adopt olúwa mi máa ń sọ olóyè Sunday Igboho níbi tí ó bá ti ṣẹ́gun máa bẹ̀rù bẹ́ẹ̀ máa bí ọmọ mi ní ẹ gbàgbé ibi tí ó bá ti ṣẹ́gun yé bẹ̀rù ọmọ ní ẹ kọmọlúàbí níwọ náà olúwa mi á ní mass burial original ọmọkú kọfáàmù ni n tá a bá sọ fún yín bó ṣe rí nìyẹn olóyè Sunday Igboho kú òde ní tá à ń fìbọn lé àwọn òwe ẹkùn
wọ́n kúrò ní ẹni tá à ń nà bọ́ sí. Òun lèmi ṣe ń sọ fún Mrs. Gani Adams, ìrẹ̀ àríkúsá àríkú yẹrí, mi ò bá wọn wí. Òun mo ń sọ fún wọn pé kọ́ kó àwọn èèyàn sẹ́yìn, kọ́ lọ dọ̀bálẹ̀, kọ́ lọ bẹ̀ Ìgbòho. Ìgbòho wá dáríjì wọ́n, mo mọ ẹni tí mo ní. Ọmọ dáríjì wọ́n, mi ìfẹ́ mọ gravity tó bá ti lè ṣe I'm sorry, ó ti tán lọ́pọ̀ olúwa mi. Òun ló fẹ́ dàbí pé àwọn èèyàn máa ń fẹ́ take wọn for granted. Nígbà yẹn ni kò sí yẹn mọ́ nísìnyí. Ọmọ Yorùbá, a ò máa rí Chief Imam tó máa ń sọ pé àwọn ní national president Yorùbá nation ní Nàìjíríà. Ṣé wọ́n ti sá fún sọ́ọ̀rì? Ṣé wọ́n sì lọ? Bàbá ẹ̀ sì lọ yìí. Lára àwọn bàbá tó bá ti kà ní jẹ́jẹ́. Lára àwọn bàbá tí wọ́n jọ ń tanra wọn pẹ̀lú Gani tó ń sọ̀rọ̀ ìjọ kìíní àná, wọ́n ti rò bọ́mọdé ẹ̀wọ̀n ò ní dé. Wọ́n ní ẹni tó bá ṣe nǹkan tó dẹ̀ dúró tì ní ìlú tí wọ́n ti fi lọ́pọ̀ lágbára, kò ṣe tó ń sá káàkiri, kò ṣe tó wà lẹ́yìn odi tí ó náà fẹ́ jà fáwọn èèyàn. Kìnìkan wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn àgbákú ọ̀rọ̀. Wọ́n ní àwọn ará Ìlọrin Mùsùlùmí ni wọ́n. Bàbá ẹ̀ kọ̀ǹfàmù ẹ̀, wọ́n mọ̀ kúrò àbí máa gbé láìpẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dalẹ̀ Ìgbòho, ojú kéèsì Mandela ni wọ́n fi ń wò pé ìlú tó wà yẹn kò lọ láti 20 years ti wà níbẹ̀ lágbára Ọlọ́run. Bọ́lá ṣe wá dá sọ̀rọ̀ lórí Sunday Igboho tó tú wọn sílẹ̀, ó kọjá òye gbogbo ẹ̀dá láyé yìí. Ó kọjá òye ẹ̀dá. Torí ẹ̀ ó dáa kí ẹ wà very very loyal. Tó bá wà loyal, ó máa jèrè ẹ. Ṣùgbọ́n tó bá ń dúró pé ṣèbí kinní kan, ọ̀pẹ̀lẹ̀ wọn bí ọ̀bọ o.